Splendid Cartoon Yoruba. Adúró oúnjẹ yìí fún èmi nìkan tán ẹ máa ṣe é. Kí la wá rí ṣe? Ẹ bá wa fìfẹ́ jẹ. Ọmọlókun, ó yá lọ mú ṣíbí wá ká jọ jẹun. Ẹ ṣeun mà, mo ti jẹun láàárọ̀ yìí. O ti jẹun báwo? Àbí màámi rẹ ló ní o má bá mi jẹun ni? Èmi kẹ̀, ń gbọ́ mo ní o má jẹun. Jẹun o. Rárá mà, mo ti yó. Ó dáa, wá mẹ́ran. Ẹ ṣeun mà, mo fẹ́ lọ bá àwọn ọ̀rẹ́ mi ṣeré níta. Ẹ ṣeun, ẹ kú àlejò mi o. Ẹran pẹ́ dá. Ó yá Junior, mú ṣíbí kó wá bá mi jẹun. Ha, mọ́mì, kí ló ṣe yín lójú? Ẹ gbọ́ mọ́mì Junior, ṣé kò sí? Ẹ máa wò ó tí yín jàre. Nǹkan kó sí mi lójú ni. Ẹ pẹ̀lẹ́. Junior, o fẹ́ràn oúnjẹ. Yé, mọ́mì, kí ló dé tẹ̀ mí mọ́lẹ̀? Pẹ̀lẹ́ ọkọ mi, má jẹun. Splendid Cartoon Yoruba. Àwàdà tí ò lẹ́gbẹ́.